Àwọn obìnrin ilé Ifẹ̀ wọ́n wá sí inú pálásì kábíyèsí bàbá wa Erinlá láti wá bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Ìpè àwọn ò fẹ́ kí àǹtí Wahem kí ó wá máa ṣojúṣe gẹ́gẹ́ bí ìyálé wọn àti yèyélúà nínú mítìn tí àwọn máa ń ṣe ní oṣooṣù. Wọ́n ní àwọn fẹ́ kí Queen Naomi kí wọ́n take over kíákíá. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn allegedly tó bá jẹ́ pé lóòótọ́ òun ni gist yìí. Wọ́n ní àwọn ò fẹ́ kí àǹtí Wahem kó wá máa ṣe ojúṣe gẹ́gẹ́ bí yèyélúà àbí kó máa lọ kiri fún gbogbo àwọn ìpàdé táwọn máa ń ṣe gẹ́gẹ́ bí yèyélúà. Ìpè àbí first wife, ìpè àwọn fẹ́ kí kábíyèsí fi lélẹ̀ kàn jẹ́ kí ó mọ̀ wípé òun kọ́ ni yèyélúà, òun kọ́ dẹ̀ ni first wife. Ìpè ẹni tí àwọn fẹ́ kó wá máa represent kábíyèsí gẹ́gẹ́ bí yèyélúà àti ìyàwó tí wọ́n bá fẹ́ kó tẹ̀lé wọn bí igbákejì òun ni Dr. Lizzie àti Queen Naomi. Wọ́n ní àwọn ò fẹ́ àǹtí Wahem kó wá sí ìpàdé tí àwọn bá ń ṣe mọ́ nítorí wípé enough is enough. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àwọn obìnrin ilé Ifẹ̀ sọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n dẹ̀ ti fi lélẹ̀ wípé àwọn ò fẹ́ kí àǹtí wa kó máa parade ara ẹ̀ bí yèyélúà àbí kó dẹ̀ máa lọ kiri gẹ́gẹ́ bí yèyélúà torí ìgbà kan ni wọ́n ní pé plate number tí ó ń lò wọ́n ní yèyélúà plate number ni ló gbà sí plate number yẹn. Bí a ṣe gbọ́ nìyẹn allegedly tó bá jẹ́ pé lóòótọ́ ni o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí ní gbogbo ètò ń ṣe kiri yẹn tó ń gbé ọ̀pá kiri, wọ́n ní àwọn ò fẹ́ rí láti oṣù yìí lọ. Ìpè kì í ṣe yèyélúà o, kò dẹ̀ ń ṣe first wife. Ìpè Queen Naomi ni first wife. Ìpè Queen Naomi dẹ̀ ni yèyélúà. Ìpè sọ àwọn ò fẹ́ gbọ́ wípé kí ó pe rẹ̀ ní yèyélúà kankan mọ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nǹkan tí a gbọ́ nìyẹn la wá torchlight sí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn tán ní àwọn obìnrin ilé Ifẹ̀, wọ́n ní wọ́n wá sí inú pálásì kábíyèsí wípé wọ́n sọ fún kábíyèsí wípé àwọn ò fẹ́ kí àǹtí Wahem kó wá represent kábíyèsí ní meeting táwọn máa ń ṣe, wípé àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Wípé kí Queen Naomi kí wọ́n máa yọjú sí meeting yẹn gẹ́gẹ́ bí yèyélúà àti gẹ́gẹ́ bí first wife kábíyèsí. Wípé kí wọ́n dẹ̀ máa mú Dr. Elizabeth dání tí wọ́n bá lè wá kán rán Dr. Elizabeth. Wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àǹtí Wahem kó attend meeting yẹn mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti fi lélẹ̀ bí a ṣe gbọ́ allegedly o wípé àwọn ò sọ fún àǹtí Wahem pé òun ni yèyélúà o. Àwọn ò dẹ̀ sọ fún àǹtí Wahem pé òun ni first wife, wípé Queen Naomi ni first wife àwọn ní inú palace yẹn. Wípé gbogbo ètò dẹ̀ ń parade rẹ̀ àsì yèyélúà pé ó ní láti stop ẹ̀ nítorí pé restriction ó ti wà fún wọn. Ó dẹ̀ ní ibi tí wọ́n lè lọ. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí wọ́n ní kábíyèsí sọ nìyẹn.
tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń gbọ́ yìí. Wọ́n ní wọ́n tún wá sọ wípé gbogbo nǹkan tí àǹtí wa ń ṣe ò ní pé ó ń ṣe ojúṣe kábíyèsí ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Ilé Ifẹ̀, gbogbo àwọn event àti festival. Wọ́n ní kí kábíyèsí sọ fún yín pé kò gbọdọ̀ ṣe mọ́. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti fi lélẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ pé mọ́ǹtì ni Queen Naomi máa take over. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ pé Queen Naomi lọ sí palace kábíyèsí allegedly pé Queen Naomi dẹ̀ sọ fún Dr. Lizzie wípé àwọn event kan wà táwọn ò ní lè ṣe nítorí safety àwọn. Wípé ṣùgbọ́n tó bá jẹ́ event tó jẹ́ pé ó wà lÉkòó àbí outside Nigeria bí international event, àwọn a lè ṣe. Ṣé ẹ mọ̀ wọ́n ní Queen Naomi jẹ́ kí ó jẹ́ mímọ̀ fún Dr. Lizzie àti kábíyèsí. Wọ́n ní kábíyèsí understand, wọ́n ní Dr. Lizzie náà dẹ̀ understand because safety wọn ó ṣe pàtàkì. So bí a ṣe gbọ́ nìyẹn ìyẹn ara lè tá bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín. Etí tó ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń subscribe kò ní kan ìsàlẹ̀ àpò. Ní agbára Ọlọ́run òkè ni ọlá yín á máa lọ. Please share this video. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. God bless you all. Thank you so much.